Ìbà Elédùmarè ọba ògo-ògo, ọba lápá kábíkábí, ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkankan, ọba àìkú àìdíbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo. Olúwa a dúpẹ́ o. Ìbà ọba àjíkẹ́, ọba àjígẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àjùwà pé agbénimádẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba alógunlọ́lá aníyìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbàrà àdúgbò, abọ́gọ̀bọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. Ìbà. Ìbà àwọn akọni obìnrin, àwọn akáṣọ lórí mọ́rẹ̀rù obìnrin bambam tán yanyan. Ìbà àwọn ajẹrun òró, àwọn arógbá aṣọ mọ́balẹ̀, àwọn afíjú ẹlẹ́yẹ tí jẹ́ ní gbangba ilé ọba. Ìbà yín o. Láàlú ògiri òkò ó dọwọ́ rẹ, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ o. Wọ́n ti aṣílẹ̀ tẹ̀, wọ́n jà tójú ilẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gún ayé wọ́n jẹ́ ogún alẹ́sẹ̀, aṣọ àgbàlagbà má jà bá wọn tẹ̀, aṣọ ọ̀kà ènìyàn má jà tẹ̀. Ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gba Elédùmarè ó dọwọ́ rẹ lónìí. Wọ́n jà bárọ̀ ẹni bẹ́ẹ̀ dákẹ́ papọ̀. Wọ́n jẹ́ kárí ogun pẹ̀ntúká ńlẹ̀ Yorùbá. Gbogbo àdáwọlé wa jẹ́ yọrí síbi tó dáa. Àwọn alátìlẹyìn mi náà ó dọwọ́ owó Elédùmarè, dákun má jẹ́ kí àtijẹ àtimú má fi ní wọn lára o, má fi ní èmi náà lára. Gbogbo àwọn tí ń so nígbọ̀wọ́ ètò yìí, gbogbo àwọn tí bá wa tẹ̀, tí bá wa fọ́n káàkiri, Ọlọ́run ọba tó láyé tó lọ́run, má jẹ́ kí aburú ṣe kọ̀ọ̀kan wọn. Ní gbogbo ibikíbi tán bá wà, ní gbogbo lẹ̀kílẹ̀ tán bá wà, lágbára lọ́wọ́ ọba tó dá ayé òun ọ̀run. Bí ó ti rí nù, àṣẹ Elédùmarè. Ẹ rí nǹkan, a sọ̀rọ̀ lórí egbére lánàá. Ọ̀rọ̀ pọ̀ gan lórí ẹ̀. Ọ̀rọ̀ pọ̀. Ibi tá a rò pé ọ̀rọ̀ yẹn, a rò pé ó ti kúregbé, ó ti kúrewé kúregbò, kò kúrewé kúregbò. Ọ̀rọ̀ yẹn tàn káàkiri. Ó kan onílé, ó tó kan àlejò, níbi tọ́rọ̀ náà tó lámìlaka dé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀. Kódà mo rí èèyàn tó pè mí lórí ọ̀rọ̀ yẹn á tó 4 sí 5 tí wọ́n sọ ìrírí wọn nípa ìgbére. Mo sọ categorically, kì í ṣe pé nítorí pé a fẹ́ gbayì. Àwọn èèyàn kan bẹ ńlẹ̀ Yorùbá tọ́lọ́run fún ní ẹ̀bùn láti wà lórí atẹ́gùn láti máa sọ̀rọ̀. Mo ti sọ rí dáadáa. Mo ní òye Yorùbá ò yé wọn. Gbogbo wọn kàn handle program Yorùbá ní ìtàn pé Yorùbá gangan kò yé wọn. Yorùbá complex ju bó ṣe rí yìí lọ. Tí mo bá ètò mi dá àwọn àyè kan, àwọn tó mọ̀ mí láti ilẹ̀ Haúsá níbi tó bí mi sí, wọ́n máa ń yanu ni pé bó ni mo ti rí ẹ̀bùn tí mò ń lò yìí. Pé ọjọ́ mélòó ni mo lò nílẹ̀ Yorùbá tí mo ti wá mọ a lot of things nípa Yorùbá. Bọ̀ mo máa ń rẹ́rìn-ín. Tó jẹ́ kí inú mi dùn ni pé ìgbà tí mò ń dàgbà bọ̀ kúrò nílẹ̀ Haúsá tá a wá sílẹ̀ Yorùbá, ó dẹ̀ fún mi l'opportunity láti lè tètè grab àwọn nǹkan tí mo need níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi. Ìran Yorùbá complex gan, a ju báwọn èèyàn ṣe ń wò wá lọ. Yorùbá jù bẹ́ẹ̀ lọ. Ìdí èyí, ìwọ tó o bá fẹ́ sọ̀rọ̀ nípa ìran Yorùbá, àbọ̀ fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá, o gbọ́dọ̀ ní ìrírí tó gbọngbọ́n pẹ̀lú ìran Yorùbá. Ẹ rí pé nígbà tí mo gbé ọ̀rọ̀ yẹn lọ lánàá, mo sọ pé àwọn ọdẹ ni ó sọ̀rọ̀ nípa ìgbére, kì í ṣe ẹni tó sọ pé kò sí ti ń jẹ́ ìgbére. Tí ò bá ṣọdẹ nínú ìran yín, irú àròjinlẹ̀ tí ò bá ṣọdẹ nínú ìran wọn, kò lè mọ nǹkan kan tó jọ mọ́ nǹkan tó tá à ń sọ yìí. Kò síbi tó ti fẹ́ ná lẹ́jẹ̀. Kó ṣe sáyẹ́ǹsì láyé kó tó lọ sí lọ́run, kò lè mọ̀. Torí àṣírí ń bẹ ńbẹ̀. Mo dẹ̀ sọ̀rọ̀ pàtàkì ọdẹ. Mo sọ ìtẹ́ tó lè bá lọ́wọ́ àwọn ọdẹ, bó ṣe jìnnà tó. Ọdẹ yàtọ̀ sọdẹ. Ọ̀tọ̀ ni ọdẹ mágbẹ̀. Èyí àgbẹ̀ tí ń fi ìbọn ṣe kásàtì ẹ̀ mú nǹkan lóko tá a bá fẹ́ jẹun ká lè rí nǹkan pa. Ọ̀tọ̀ lọdẹ. Ọdẹ kì í ṣiṣẹ́ àgbẹ̀. Àwọn ó mú iṣẹ́ ọdẹ lọ́kùnkúndùn ni. Láàárín ọdún kan yóò ní iye ìgbà tí ìyàwó
ọdẹ máa ń rí ọdẹ láàrin ọdún kẹ́ lè mọ nǹkan tó ń pè níṣẹ́ ọdẹ ó yàtọ̀ sí iṣẹ́ àgbẹ̀ o ó yàtọ̀ gédégbé wọn ò jọra wọn. tẹ́ ẹ bá dẹ̀ ń wá àṣírí nílẹ̀ Yorùbá àárín àwọn ọdẹ ni ẹ máa wá sí jù àtàwọn babaláwo. tá a bá ń sọ̀rọ̀ nípa babaláwo iṣẹ́ babaláwo ò gba iṣẹ́ kéèyàn ó máa lọ sóko kò sì gba kéèyàn máa ṣọdẹ àṣírí lẹ̀ ń gbọ́ yẹn. tẹ́ ẹ bá rí ìkan ó jẹ́ àpàkan lára ni babaláwo yìí ṣọdẹ o ọdẹ yìí sì ṣe babaláwo ṣùgbọ́n ògbójú oníṣègùn adáhunṣe lọ́pọ̀lọpọ̀ ọdẹ ògbójú oníṣègùn tàbí adáhunṣe òun ni àwọn ọdẹ àwọn ni wọ́n mọ ewé àti egbò jù ọdẹ ni wọ́n nítorí pé wọ́n close méwé wọ́n dẹ̀ close mégbò. ọdẹ ọ̀pọ̀lọpọ̀ ìlú ọdẹ ló tẹ̀ nílẹ̀ Yorùbá àṣírí ńlá ni torí ẹ̀ ni tá bá sọ̀rọ̀ kì í ṣe àròjinlẹ̀ ọ̀rọ̀ tá àròjinlẹ̀ sọ ó ju ẹnu rẹ̀ lọ tastin kò jẹ́ tó sọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ pé ó ti sọ àwọn gangan tá pé àwọn èèyàn máa kàn máa wòran ilẹ̀ Yorùbá complex kọjá bí sí sọ̀rọ̀. tí àwọn bàbá wa kan àwọn máa sọ̀rọ̀ tá máa fẹ́ sọ̀rọ̀ yẹn wọ́n mọ̀ ní Yorùbá ẹnu tí wọ́n fi pe Adégún òun náà wọ́n tó fi pe Adé Ògún Yorùbá tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ òye wọn ṣe mọ̀ pé èèyàn ń bẹ tán pè ní Adégún gbogbo àwọn Adégún wà Adéṣekínníkà Adégún nù ṣùgbọ́n Adé Ògún náà tó wà nínú èdè Yorùbá ṣe wá rí abẹ́rẹ́ rí pé Yorùbá complex gan ibẹ̀ ni ti gbọ́dọ̀ tẹ ọpọlọ lẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ létí yín ẹ kọ́kọ́ gbọ́ náà kẹ́ tó fèsì torí kọ́rọ̀ náà má bàa jù yín nù torí ẹ̀rọ bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n ṣe máa kọ́kọ́ júbà ọ̀rọ̀ sísọ kí wọ́n tó sọ̀rọ̀ wọ́n ní òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ ló burú jù pàápàá jùlọ èdè Yorùbá ilé ìtàbá sọ ní èdè Yorùbá òun ló complex jù ó ṣòro gbámú. ọkùnrin kan wà tí mo mú wá lánàá tó yànnàná nípa ọ̀rọ̀ tí àròjinlẹ̀ sọ ọkùnrin ọ̀hún mà tún mú ọ̀rọ̀ wá nípa ẹ̀ lénìí òun náà ṣe wá tọwọ́ bọnú ọ̀rọ̀ ọlọ́lọ́dẹ́dẹ́ ẹ gbọ́ àlàyé rẹ̀ lẹ́ẹ̀kan sí. nípa fídíò tí mo ṣe lórí ọ̀rọ̀ tí àròjinlẹ̀ sọ pé egbére ò exist. àlọ́ lásán ni kò sí ti ń jẹ́ gbére. tí àròjinlẹ̀ bá dẹ̀ máa sọ fún wa pé egbére ò exist ìwádìí wo náà ṣe débẹ̀ tán fi fìdí ẹ̀ múlẹ̀ pé egbére ò exist. a lot of people wá sọ́ndà comment section fídíò yẹn tán sọ pé ìwádìí wo lèmi náà ṣe tí mo fi believe pé egbére ó lè ti exist rí. number one nínú fídíò yẹn mo sọ pé based on personal experience ipe mo believe pé possible kí egbére ti exist rí wọ́n lè má sí mọ́ but mo believe pé possible kí wọ́n ti exist rí. nínú fídíò yẹn again mo sọ pé based on my personal experience tí bá ní kí n máa sọ̀rọ̀ ó máa dàbí pé bóyá èèyàn fabricate story ni but today I'm going to tell you one of those stories. I have many but I'm going to just make reference to one. I grew up somewhere around Osun State. Àwọn ìlú kékèké tó wà lọ́ndà Osun State wọ́n pè mí ẹni Ọdẹ́sanmi. Tá bá dé gáréèjì ọlọ́dẹ ibẹ̀ láti máa yà wọlé ẹni tẹ́ bá mọ gáréèjì ọlọ́dẹ dáadáa ibẹ̀ láti máa yà wọlé a máa lọ sí omi funfun onígbòdògì amúlà Ajíbándélé Nàtá Ọdẹ́san àwọn eré àyàn bẹ́ẹ̀ so Ọdẹ́san yẹn lèmi ni mo ti dàgbà. Ní Ọdẹ́san yẹn bí you Muslim, Christian or traditionalist iṣẹ́ ọdẹ is for everybody. Àwọn kan wà tán mú iṣẹ́ ọdẹ bí iṣẹ́ bí duty àwọn kan wà tó yẹ pé àṣejẹ làwọn máa ń ṣe pé bóyá òkè a fẹ́ lọ pa ẹran torí nǹkan tá a máa jẹ nílé àwọn kan wà bí àwọn kan wà tó yẹ pé àwọn máa ń ṣe iṣẹ́ ọdẹ tàbí kọ́ síbẹ̀ kò sí ó ń pa màálù wọn ta kò sí alápàtà kankan bẹ́ẹ̀ bóyá wà lọ dẹ̀gẹ̀ àwọn tó bá lè lọ dẹ̀gẹ̀rẹ̀ máa lè lọ dẹ̀gẹ̀rẹ̀ bó ṣe wà nìyẹn. So there are this set of people tó yẹ pé iṣẹ́ ọdẹ àwọn ọdẹ gangan tó máa fẹ́ ṣe festival wọ́n máa lọ sínú igbó àwọn onugbó aginjù yẹn kò ń ṣe à ń lọ ń pa òkété à ń pa ọ̀yà o kò ń ṣe à ń pa ọ̀kẹ́rẹ́ o tẹ́pẹ́ àwọn tẹ́pẹ́ máa lọ ń pa ìgalà wọ́n ń pa ẹtu wọ́n ń pa àwọn ọlọ́gẹ̀dẹ̀ àwọn ẹran ńláńlá yẹn so inú igbó aginjù yẹn náà máa lọ. tó bá tí wàá fẹ́ lọ bẹ́ẹ̀ because ìgbà míì wọ́n lè lọ fún 7 days ìgbà míì 15 days ìgbà míì 1 month tó yẹ pé wọ́n máa ní ayéré wọ́n máa ní abà nínú àwọn aginjù yẹn tó yẹ pé àwọn obìnrin náà máa wà nínú àwọn ayéré yẹn. So tó bá tí fẹ́ lọ bẹ́ẹ̀
tí wọ́n bá ti fẹ́ lọ bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń select àwọn ọmọ kéékèèké láti tẹ̀lé wọn. Ìwọ náà bá rí pé o lákìkanjú òde sangun wọ́n máa select ẹ pé kò tẹ̀lé àwọn ká lọ. Èmi máa ń lọ for 2 reasons. Number 1, so that màá lè ṣa ìgbín, màá ní àpò tèmi náà máa ṣa àwọn ìgbín sí. Secondly, bragging rights, because láàrin àwọn ọmọ kéékèèké ìwọ tán bá mú lọ máa rí pé you be strong person náà fi mú ẹ dání. So for that 2 reasons mo máa ń tẹ̀lé wọn lọ. Mo ti máa ń tẹ̀lé wọn lọ. This particular one táwa tí mo fẹ́ sọ̀rọ̀ nípa yìí, because tán bá ti pa ẹran, àwọn ọmọ kéékèèké tá bá tẹ̀lé wọn yẹn, àwa la máa gbé ẹran yẹn lọ sí ayéré, so that wọ́n máa ṣètò ẹ̀ kò ní bàjẹ́, because wọ́n lè máa gbé àwọn ẹran yẹn sínú àpò kan sì wọ́n máa disturb wọn, so àwa máa gbé lọ sí ayéré, so that àwọn obìnrin tán wà ń bẹ̀ yẹn wọ́n máa ṣètò ẹ̀. So that kò ní bàjẹ́ pé anytime tó fi máa lọ sí ilé. So mo ti máa ń tẹ̀lé wọn lọ this particular day. Mo ti ń kó ẹran lọ sáyéré àti ń gbé ẹran. Mi ń lọ ilé nìyẹn. Normal before now mo ti máa ń gbọ́ àwọn funny smell kan tẹ́ pé tẹ́ bá ń bèrè pé kí wọ́n máa ní pé ìwìn ni wọ́n lè ní àlùjọ nínú bó ṣe máa ń ṣe ni. Tẹ́ bá dẹ̀ notice àwọn ọlọ́dẹ yẹn máa ń fà nǹkan gan, wọ́n máa ń lóríṣiríṣi tùràrí tó máa fi ń lé àwọn kíní ẹ̀ jìnnà. But èmi, I no dey smoke, I no dey do anything. Ìwìn ni ọlá pé ò kí ń lo tùràrí, ò kí ń fà nǹkan sórí ẹ̀. So this particular day mo wá ń lọ, mo ṣáà ń feel somehow because tútù máa mú yàn kátẹ́gùn strange atẹ́gùn kó máa fẹ́. Ó ṣáà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń jẹ́ yẹn. Mo ṣáà ń fọkàn tí lọ pé mo ti fẹ́ débi tí mò ń lọ. Mi mọ ibi tí bàbá yẹn ti wá látẹ̀yìn, bàbá yẹn kàn sáré wá ni, ọlọ́dẹ ni o. Ara àwọn tí wọ́n jẹ́ olórí àwọn ọlọ́dẹ yẹn. Mi mọ bí bàbá yẹn ṣe débi tí mo wà. Bàbá yẹn kàn jáde náà kí wọ́n kàn shield mi báyìí. Bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pé àwọn àyájọ́ yìí nìyẹn. Wọ́n ṣáà mi mọ nǹkan tó ń bá fà, wọ́n ṣáà ń sọ for like 10-15 minutes. Kí ni ìtì ń gun àwùjọ part 2. ṣé ẹ ti gbọ́ àlàyé tó ṣe? ṣé ẹ ráwọn nǹkan tó sọ̀rọ̀ ń pa rẹ̀ nípa ọdẹ? Àdúgbò tí ń sọ yẹn lémi ò tiẹ̀ mọ àdúgbò tó ti wá nígbà tó sọ pé rí gáràjì ọlọ́dẹ lẹ́ gbà wọlé omi funfun onígbòdògì iwájú ìlú tóun tún sọ yẹn èmi ti débẹ̀ rí táǹpẹ̀ ní Mẹ́fúradé oko fọ́ gbogbo bẹ̀yẹn ni mo fọ́. Gbogbo bẹ̀ mo fọ́. Àwọn àdúgbò tó ń sọ yẹn inú igbó kejìkejì ni o, àwọn reserve ló wà ń bẹ̀. Tẹ́ ẹ bá ń wá reserve nílẹ̀ Yorùbá, ṣé gbogbo èmi ní àwọn náà lẹ̀ Haúsá, ìwọ tán bá bí sí Kwara àbọ̀ bí sọ̀yọ́ ọ̀ lè mọ nǹkan tán ń pè ní igbó. Gbogbo ẹ̀yin tán bí sọ̀yọ́ tẹjọ́ mọ Ọ̀yọ́ ni o, tẹ wá láti Ọ̀yọ́ state generally kì í sọ̀yọ́ lé gangan. Àwọn tí wọ́n lè fara ti gbó lọ́yọ́ ò ju àwọn tó bá wá láti bí area Ìbàdàn ló tún nígbó. Ìbàdàn nìkan ló tún fara ti gbó. Ṣé ní gbogbo àwọn ìlú yòókù gbogbo òkè ogun yẹn ilẹ̀ pápá lọ́dọ̀ wọn? Torí àwọn kan táwọn èèyàn mọ̀ nípa ilẹ̀ Yorùbá mò ń sọ yìí o. Gbogbo bẹ̀yẹn ilẹ̀ pápá ni títí wá sí Ìlọrin, wá láti Ìlọrin lọ títí lọ sí ilẹ̀ Haúsá. Gbogbo ilẹ̀ bẹ̀yẹn àwọn aṣálẹ̀ ilẹ̀ ní ilẹ̀ pápá. Ibẹ̀ tó pé tó bá dúró ọmọ wọ̀ọ́kàn rẹ̀ làwọn lẹ́bẹ̀. Kò dàbí ilẹ̀ ọ̀dọ́ tiwa àwa tá a wà ní gbogbo ìhà Ifẹ̀, Èkìtì, Oǹdó, ilẹ̀ gbó nílẹ̀ ọ̀dọ́ tiwa. Rainforest, ilẹ̀ gbó, ilẹ̀ tẹ́ẹ̀rí tó jẹ́ pé tó bá nàró ọ̀ní ríwájú rẹ̀ ọ̀ní rẹ̀ ní ti ń bọ̀. Ilẹ̀ táwọn ọdẹ ibẹ̀ máa gbówó burúkú ni, nítorí pé ìtì ń bẹ wájú rẹ̀ ò lè rí táwọn bá sọdẹ tó lè farabalẹ̀ tí ò dé farakéwé. Ọ̀dọ̀ wa ọdẹ pọ̀, ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́ gankan tá à ń sọ yìí, òkè ogun àgbẹ̀ ló pọ̀ jù ń bẹ̀ sí àgbẹ̀. Ṣẹ́ni mi ní gbogbo Ẹ̀gbá, Ìjẹ̀bú, wá sí gbogbo èmi ní Ìbàdàn, wá sífẹ̀, Oǹdó, Èkìtì, Ọ̀ṣun, ilẹ̀ gbogbo lẹ́bẹ̀ yẹn. Àwọn ilẹ̀ tó pé tó bá dúró tó bá fàdá gé oko ọ̀ lérí wájú, tí bó bá dé tán pátá ọ̀ lérí wájú, àsán gíní. So ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ tiwa. Ẹni bá dẹ̀ ọ̀dọ̀ wa láti máa gbóòórùn yẹ̀pẹ̀ tá bu yẹ̀pẹ̀ báyìí tá gbóòórùn ẹ̀ tá dẹ̀ sọ àásọ iye ọdún tí ilẹ̀ yẹn ti wà bẹ́ẹ̀. Ọ̀dọ̀ wa ni tá bá fẹ́ dáko àwa máa bu yẹ̀pẹ̀ testing tá a máa ṣe fúnlẹ̀ nípa gbóòórùn lẹ̀
à ń mọ bí ilẹ̀ yẹn ṣe lágbára sí àti ibi tágbára rẹ̀ dé àṣírí ni mo ń gé fún yín lénìí so kí Àròjinlẹ̀ tó lè sọ̀rọ̀ kó tó lè fọ̀rọ̀ rẹ̀ wálẹ̀ ó gbọ́dọ̀ rí gbogbo àwọn àrìn yìí ná sáyẹ́ǹsì tọ̀dọ̀ tiwa nù ó yàtọ̀ sáyẹ́ǹsì òyìnbó sáyẹ́ǹsì tọ̀dọ̀ tiwa nìyẹn ọkọ̀ọ̀kọ̀ rìn ná nígbà bá rìn tán lọ́ tó mọ̀ bóyá tá à ń sọ òótọ́ ni àbírọ́. Gbogbo àwọn tó wá láti sáìdì tí mò ń sọ yìí ti máa mọ nǹkan tí mò ń try láti tí mò ń drive at kí ni mo fẹ́ fàyọ ni wípé ẹnìkan pè mí lánàá àwọn náà pè mí last tá a sọ̀rọ̀ last lánàá tí mo fi sùn wọ́n láwọn wá láti ṣe ìpele ni yes ní eré Ọ̀wọ̀ wọ́n pè ìlú yẹn ní ìpele after Ọ̀wọ̀ ni tá a bá ń lọ sí kí ló kọ́ tó pé Ìdó-Àní ni ìlú yẹn wà bàbá yẹn ní kékeré àwọn rí egbére face to face kì í ṣe story by story because nígbà náà kò sí iná nínú ìlú yẹn kò sọ́nà pé tí mọ́tò bá kọjá léèdè after bíi 4-5 hours lẹ́tọ̀ torí mọ́tò míì níbi tí ìlú yẹn tó dènà dé nílùú ọ̀làjú ti wà fóònù ti wà everywhere ti jẹ mára wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ló ti scarce pé bọ̀ nígbà yẹn àwọn ò mọ̀ àwọn kan dédé ń gbọ́ ìlú nínú gbogbogbogbogbogbogbogbogbò ẹni tó bá ti ní experience nǹkan tí mo sọ yìí rí tẹ́kẹ̀dédé máa gbọ́ lù nínú ìgbẹ́ nínú gbó kìjikìji wọn làwọn sáà ń gbọ́ tí nǹkan dún gbogbogbogbogbò àwọn ọmọdé làwọn bá bẹ̀rẹ̀ sí ní trace ibẹ̀ lọ báwọn ṣe já síbi táwọn já sí báyìí táwọn rí ọpẹ́lọpẹ́ ọdẹ ló save àwọn tó gbà wọ́n lẹ̀ tó ká wọn wálé bóyá àwọn àbá tibẹ̀ lọ mo sọ̀rọ̀ nípa àwọn tí àjà máa gbé àjà kí náà ń pè lájà ọ̀rọ̀ kí náà ń pè lọ́rọ̀ ìwìn kí náà ń pè níwìn àlùjànnú àwọn kì í ṣe ẹ̀mí téèyàn máa ń rí ẹ̀mí àìrí ni ẹni tó bá lójú náà àbí ẹni tó bá lẹ́bùn ni wọ́n máa ń fi ìran yẹn rí lè déédéé régbére kì í ṣe irú ojú tí Àròjinlẹ̀ gbé sọ́yẹ́gbárì ni yóò fi rí kò sí sáyẹ̀nsì tó fẹ́ fi rí tí wọ́n sọ pé káwọn èèyàn máa prove ẹ̀ àwọn kan náà sọ pé ẹ prove ẹ̀ bá lè fẹ́ prove ẹ̀ gbére ìwọ náà lọ prove ẹ̀ wọ́n sọ̀rọ̀ ànábì fún ọdẹ gbà wọ́n sọ̀rọ̀ Jésù fún ọ gbà wọ́n sọ̀rọ̀ pọ́lọ́ ń bẹ nínú ojú sámà gbogbo yín believe ẹ̀ wọ́n tó bá sọ fún yín pé nǹkan kan react ń bì kan ẹ̀ ní believe ẹ̀ mọ̀ sọ pé káwọn èèyàn lọ mú prove ẹ̀ wá mú prove pọ́lọ́ ń wà wá ẹni náà tó bá lè mú prove pọ́lọ́ ń wà wá gbogbo àwọn máa sọ ìta bá mọ̀ nípa rẹ̀ náà láàmà sọ bó ṣe rí nìyẹn ṣùgbọ́n mo sọ lánàá mo ní nípa ọ̀rọ̀ egbére àwọn bàbá wa náà jókòó tí wọ́n rí wípé ìgbà tẹ́lẹ̀ lóko ọdẹ nítorí tó strange sí tó sọ èyí tí bàbá tiẹ̀ náà sọ èyí tí bàbá tèmi sọ lókàtúkọ̀ papọ̀ wọn gbé ṣé kìí ṣe kíní kan ṣoṣo tá gbọ́dọ̀ máa rí ìyẹn tó fi mọ̀ pé nǹkan yẹn ń bẹ nìyẹn experience ló jẹ́ ká gbà pé wà tí wọn bá rí wọn ní sọ. Ẹnìkan wá béèrè question kan lọ́wọ́ mi lánàá ó wá ń béèrè lọ́wọ́ mi wá ń ṣàlàyé pé okay nípa ọ̀rọ̀ tá à ń sọ yìí o wípé èmi fúnra mo ti ṣe program lórí Yemọja rí àwọn tí ẹ̀ pé ní Yemọya èmi ò bóyá èdè àwọn Cuba àti Brazil orúkọ táwọn máa ń pè nìyẹn nígbà pé Cuba lẹ́nu yẹn wà tó ti ń béèrè question yẹn lọ́wọ́ mi pé ṣé bẹ́ẹ̀ mi ti sọ pé kò sí nǹkan tí ń jẹ́ Yemọja rí mi sọ pé kò sí ti ń jẹ́ mo ní Yemọja in the form of pé èèyàn dẹja ó lẹ́ja lẹ́sẹ̀ mi ò rí rí nínú ìrìn àjò Yorùbá kò tí ì sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rí dáhà máa gbọ́ ní olódò pọ̀tí tó lódò yẹn wà olódò yẹn ok kí ni àti wà láàrin olódò àti Yemọja gbogbo yín believe wípé ẹni tí ń control mi pé ẹja ni obìnrin sì ni ìgbàgbọ́ nìyẹn everybody ní but àwa táwa máa ń rí táwọn ọdẹ ló confirm títí olódò wọ́n máa ń rí tírú títí odò Ọ̀ní tí mo sọ ní mẹ́fàdé ńgbà yẹn àwọn èèyàn ló rí wípé ọdẹ ló dẹ̀ lájá tó ń tẹ̀lé tó fi ń ṣọdẹ gbogbo àwọn èèyàn tó dẹ̀ rí kinní yẹn ni wọ́n sọ experience wọn ní tí mo jẹ́ káwọn èèyàn gbà nù yẹn pé kinní yẹn wà èmi dé mo ní mo pàdé èèyàn kan lójú odò lánàá gbà tí mo ń bọ̀ látòkò ní nǹkan bí aago 7 alẹ́ pé àpọ̀ tá à ń bọ̀ akàdédé rẹ́kùnrin yẹn ni ó máa jẹ́ dání ó dẹ̀ gbé mọ́ sí jìká ó kẹ́yìn sí wa ó fèsì odò aki ẹ̀ka alẹ́ bàbá o ẹ̀kọ́ àtàárọ̀ kò dáhùn
a lọ ó tún dijọ́ mi ẹlòmínà tún rìn bẹ́ẹ̀ family mi náà tún rí wọ́n tún sọ experience tiwọn kò dá wọn lóhùn wọn kì í kò dá wọn lóhùn wọn lọ nígbà tó yá àwọn tí wọ́n jẹ́ babaláwo tí wọ́n ti ń ṣèrúbọ fómi yẹn ni wọ́n wá ń jó mọ́ yáwọn yẹn pé olódò kínní ajá ni máa mú dání o àti kínní pé ó sì wá lánàá ó complain wípé àwọn èèyàn wá ń ṣèdọ̀tí sínú odò òun ká má ṣèdọ̀tí síbẹ̀ mọ́ o wọ́n nìyẹn ọba àlùmọ́ láti lu aago kiri nígbà tá à ń sọ Ìrìnmí Fọládé wọ́n lu aago kiri nígbà tí wọ́n fẹ́ ṣe orò kan wà tí wọ́n sọ tó ní tí olódò yẹn sọ pé òun ò gbọdọ̀ rí èèyàn kó kọjá lórí afárá yẹn ní aago 8 alẹ́ mọ́ báwọn èèyàn disturb òun ṣe mọ̀ pé gbogbo ìgbà táwọn èèyàn fi ráṣírí ẹ̀ aago 8 alẹ́ ni pé lóòótọ́ ẹnìkan wà tí máa má já dání tí ó gbẹ̀bọ̀ sí jìká so from there làwọn èèyàn mọ̀ pé spirit ní kinní yẹn kì í ṣe tẹ́nìkan lè darí tẹ́niyẹn ò ní gbọ̀n jàjà ṣùgbọ́n torí pé àwọn èrò tí máa ń rí èrò tó pọ̀ ní lákòókò bóyá wọ́n ń bọ̀ látòkò wọ́n pẹ́ lóko àbí nǹkan tó ń ṣe lóko jẹ́ ká pẹ́ lẹ́fí máa ń rí èyí tó dẹ̀ máa ń ṣe fún wọn ni pé láti ṣọ́ wọn sódà kò ní sẹ́ni tí ó wàá rọ́ọ̀bù wọn láwọn àkókò láti lórí ìrìn àjò yẹn lọ́n fi máa ń rí kejì pé fẹ́ hàmù wọn but time tó fúnra rẹ̀ bá ní láti ṣera fún kankan ló máa ní káwọn èèyàn máa ń rìn lórí ààyè òun láago báyìí ó dẹ̀ fún one time so bí kíní yẹn ṣe rí nìyẹn táwọn èèyàn máa ń rí títò dùn wọ́n máa ń rí dáadáa lẹ̀ Yorùbá àṣírí ni tẹ́nìkan bá sọ pé ìyẹn náà irọ́ ni pé ẹni ó jáde kó mú púrúfù tiẹ̀ wá tó fi jẹ́rọ́ kíní kan wà táwọn ọdẹ máa ń ṣe tọ́dẹ bá kú wọ́n máa ń sọ̀rọ̀ ọdẹ orò ọdẹ tó máa ń ṣe òun olórúkọ tó máa ń pè é àwọn èèyàn máa pè é ní ìyèpà ṣíṣí wọn ni wọ́n ṣípa ọdẹ ìpa ọdẹ yìí ṣe mọ̀ pé nínú àwọn ẹranko pàápàá jùlọ àwọn ẹranko abìyẹ́ ó wà nínú àwọn abìyẹ́ yìí tó jẹ́ pé tẹ́ ẹ bá tọ́dẹ bá pa ẹ gbọ́dọ̀ ṣípa rẹ̀ mi ní dárúkọ ẹ̀ mo fẹ́ káwọn èèyàn dárúkọ kí ní ìsábẹ́ kọ́mẹ́ǹtì ẹyẹ tí àwọn ọdẹ ẹranko abìyẹ́ táwọn ọdẹ máa ń ṣípa rẹ̀ tá bá fi mọ́ pa compulsory àwọn gbọ́dọ̀ ṣípa rẹ̀ torí ẹ̀ ní òfin kọ́mọ̀ káwọn ọdẹ máa pa ẹyẹ ni so gbogbo kìíní yìí tá bá sọ létí tó bá dá àkókò kan torí pé ọdẹ mélòó wọ́n ṣípa náà ń kú táwọn èèyàn ṣípa rẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá lénìí èèyàn mélòó ló kú tí wọ́n ṣípa rẹ̀ mọ́ gbogbo ẹ̀ wọ́n ní ẹ lọ sí nílànà kìrìsìtẹ́nì ẹ lọ sí nílànà mùsùlùmí tí wọ́n ṣípa ọdẹ ṣé wọ́n ṣípa ọdẹ mọ́ ǹjẹ́ àwọn tí ẹni tó sọ̀rọ̀ igan àròjinlẹ̀ jó dọ́dẹ mọ̀ ṣé kìí sáwọn ọdẹ mẹgáàdì tán fi ń sọ́lé ní wọ́n ń pè lọ́dẹ ṣé kìí sáwọn fìjìláńtì tí ń sọ àdúgbò ni wọ́n ń pè lọ́dẹ ọdẹ yàtọ̀ o ẹ̀mọ̀ pa sọ ọ̀rọ̀ ń pa ẹ̀ dáadáa níjọ́ tí ń bá mú prógrámù ọdẹ wá rí ìlànà táwọn ọdẹ ń gbà ṣètò wọn àtàwọn òfin àwọn ní natural òfin táwọn náà ń tẹ̀lé nínú ẹgbẹ́ ọdẹ tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ sí tó jẹ́ pé èèwọ̀ wọn ni naturally kì í ṣe pé wọ́n jókòó wọn ṣòfin òfin yẹn naturally ni tó bá ti lè gbẹ́wò pé ọdẹ níṣẹ́ tí mo fẹ́ mọ̀ ṣe lè wò yẹn ti bá ọ wí torí ìdíwọ́ àwọn ẹran kan bẹ tó pé tó bá wọgbó ọ gbọ́dọ̀ pa tó bá pa láàrin oṣù ọdún kan lè má fojú kẹran tó ti bọ̀ rẹ̀ ó pa àfi tó bá ṣe tutù ṣùgbọ́n kínní yìí ló ní ẹ̀wọ̀n bó ṣe lọ nígbà tá a bá wá ní irọ́ ní gbogbo nǹkan irọ́ ní ayé wà padà polúkúmuṣú lè Yorùbá báyé ṣe ń polúkúmuṣú fáwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí torí bẹ́ẹ̀ ṣe ń wo ayé tẹ̀ ń wò yìí nǹkan ń bàjẹ́ láwọn àhábì kan nítorí àìmọ̀ tẹ̀lé àwọn ìṣẹ̀dálẹ̀ wọn ẹ̀ẹ́dẹ̀ lè róyìnbó kó padà lórí ṣe ayé òyìnbó ti yí padà débi pé wọ́n sọ fún àwọn òwò sóòtù mọ́ni àwọn òní détáì ayé wọn ò yí padà débẹ̀ wọ́n mọ advance sí nínú culture tiwọn ni ṣùgbọ́n àwa ẹ fẹ́ ká wà gbé culture tiwa káwọ̀ lọ jù sómi ká máa tẹ̀lé ní tá a máa ń pa ẹ̀ ibi tẹ̀ ń bá ní àjò wa lọ nìyẹn ẹ gbọ́ nǹkan tí bọ́dà wa yìí náà sọ nípa ìrírí tiẹ̀ náà nílùú Èkìtì. Hello each and everyone home and abroad mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá fún gbogbo àwa tá à ń béèrè fún evidence pé ṣé gbére wà àbí kò sí because I see all my comment section show your proof where's your evidence anything you cannot see you cannot prove the evidence kí ní kan ká kúṣà ń sọ ti ẹ̀bẹ̀ yẹn pé
so èmi wá fẹ́ sọ fún wa léni pé proof wà, evidence dẹ̀ wà. Ṣùgbọ́n kí n tó kọ́kọ́ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi, ṣe rí picture bàbá wa Ọ̀rìnrìṣà tí mo sókè, mo fẹ́ kẹ́ bá mi share fídíò kó dọ́dọ̀ wọn because àwọn nìkan pẹ̀lú àwọn èèyàn wọn tán jọ wà náà lè jẹ́rìí sí nǹkan tí mo fẹ́ sọ yìí. Kíní yẹn was happening in Èkìtì here, Ìlógbò. Nǹkan tí mo ń sọ yìí ó burú ju egbére lọ. Wọ́n pè ní Olúwa, orò Olúwa, méjì ni wọ́n ga jù báyìí lọ. Gbogbo height wọn ò ju bélé. Ìmọ̀rìwò nìkan lẹ máa rí lára wọn. Wọ́n máa ń sọ̀rọ̀ bí ènìyàn ni. Bí mo language Èkìtì, èdè Ìlógbò náà fi ń sọ̀rọ̀. Wọ́n ní ó wà lósì náà, but Ìlógbò yẹn nìkan ni mo lọ tí mo ti witness rí. The first day tí màá kọ́kọ́ rí bàbá wa Ọ̀rìnrìṣà ibẹ̀ ni mo ti kọ́kọ́ rí wọn because ìlú bàbá ọ̀rẹ́ mi ni tá a jọ gbé ní Jìrò, very close friends to me. A jọ gbé ní Jìrò. But ṣé wàá rí the worst part? Nǹkan tó burú níbi nǹkan tí mo ń sọ ni pé ẹ lè mú fóònù débẹ̀ kẹ́ sọ pé ẹ fẹ́ yà kó yà. Bàbá wa Ọ̀rìnrìṣà ló bá wọn túbẹ̀ ṣe o. Wọ́n ṣe bẹ̀ tó pé wọ́n wá ṣe fẹ́ǹsì síta ibẹ̀ inú igbó yẹn táwọn kìíní méjèèjì tí mo ń sọ ìtàn bá ti ń bọ̀ ilẹ̀ yẹn á máa mì. It's happening live. Kì í ṣe pé joke àbí wọ́n tún ń rọ́ tó ti wà for a donkey years tí ò lóye tí ò sẹ́ni tó lè sọ pé báyìí náà ṣe wà táwọn bàbá yẹn bọ́n ṣe discover àwọn tán dẹ̀ ń bá wọn ní conversation ti today kò sẹ́ni tó lè sọ. And nǹkan tá a dẹ̀ ń sọ yìí ó máa sọ gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ sí ẹ látijọ́ tán ti bí ẹ. Akọ àtabo ni wọ́n, ọkọ àtìyàwó jọ ni wọ́n, tí mo dẹ̀ nígbàgbọ́ pé wọ́n lọ́mọ bọ̀ àwọn ọmọ wọn kì í jáde. Àwọn méjì yẹn tán bá ti fẹ́ jáde overnight pé we day like this. Bàbá wa Ọ̀rìnrìṣà kò síbi tán lọ láyé tán kì í gbé kámẹ́rà. Àwọn ló bá wọn túbẹ̀ ṣe, wọn lè ṣe kámẹ́rà níbẹ̀ because kíní yẹn gan tó bá fíìsì kámẹ́rà á máa sọ̀rọ̀ pé ẹnìkan ń yà ń. Àwọn èèyàn máa ń pọ̀ síbẹ̀, wọ́n nígbà táwọn èèyàn tó ń wá bẹ̀ ń tó 3,000 5,000 people ènìyàn. Àwọn tó bá use mọ́ ibi tí mò ń sọ lẹ́kìtì yìí wà á mọ̀. O lè gbé fóònù débẹ̀ kó sọ pé o fẹ́ ṣe fídíò record kó yà àbí kó snap. Apart ìyẹn, gbogbo àwọn dinosaur táwọn òyìnbó sọ fún wa pé ó wà theory la rí náà, àrí evidence ṣùgbọ́n a dẹ̀ believe pé wọ́n wà. But when you come to our forefathers belief nínú geography titi wọn, a kì í nígbàgbọ́ pé gbogbo nǹkan tán sọ pé ó exist lóòótọ́. Ẹ wá lọ máa béèrè lọ́wọ́ AI. All those dinosaur táwọn òyìnbó sọ tán mention pé ó wà pé wọ́n ti lo ilé ayé rí, we believe but we àárí wọn náà. But èmi wá ń sọ nǹkan kan fún ẹ báyìí tó lè rí sójú yíyà ló ní lè yá. You cannot snap it. Bàbá wa Ọ̀rìnrìṣà ọdún tán bá lè wá sékìtì nílògbò yẹn tán bá ti ń ṣe culture yẹn wọ́n ṣe lọ níyẹn wọ́n máa ń rán àwọn èèyàn wá. Most of àwọn ìlàrí wọn yẹn ló máa wà ń bẹ̀. But kò sẹ́ni tó lè gbé fídíò kámẹ́rà. O lè gbé fídíò kámẹ́rà ń bẹ̀. O lè lo fẹ́ yá gan. Fóònù yẹn bàjẹ́ gan nìyẹn. Fóònù yẹn ò lè lo mọ́ because ó máa bàjẹ́ ni. That's why I tell you pé bàbá wa Ọ̀rìnrìṣà ò post anything nípa ibẹ̀ rí. Èmi tún wá sọ lé ni pé orò tó ń sọ̀rọ̀ bí ènìyàn wọn ga jù báyìí méjì ni wọ́n sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ bọ̀ Èkìtì language èdè ìlú yẹn náà ń lò láwọn méjèèjì akọ àtabo. Gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ sí ẹ látijọ́ tán ti bí ẹ máa sọ fún ẹ. Àwọn bàbá yẹn bọ́n ṣe detect tán discover lẹ̀ kò yí anybody. Meanwhile, to cut my story short, orò yẹn ni mo sọ pé bàbá wa Ọ̀rìnrìṣà nìkan ló lè testify sí nǹkan tí mo sọ. Help me share this video kó lọ dáadáa kó lè dọ́dọ̀ wọn. Later when I asked my father's friend pé gbogbo gbà máa rí bàbá wa Ọ̀rìnrìṣà tán bá dẹ́wà wọ́n rányàn wá wọ́n ní òòṣà yẹn ló bí wọn. Ọwọ́ àwọn òòṣà takọtabo yẹn ni ìyá wọn ti wá ní bàbá wa ní Ọ̀jájá Ògúnwùsì. Ó ti ń jọmọ rúmọlẹ̀ kan tó darú mọlẹ̀ gangan fúnra wọn. Wọ́n ní ibẹ̀ yẹn ní Ìlógbò Èkìtì yẹn nìyá wọn ti wá tọrọ ọmọ nígbà tó ojú ń pọ́n ojú ọmọ ń pọ́n. When you notice very well, bàbá wọn ní ọkùnrin mẹ́rin. Àwọn ní last born àṣẹ ọkùnrin àbígbẹ̀yìn lókùnrin. Ṣùgbọ́n when the time of the ọba dé, according to interview bàbá tó bí bàbá wa Ògúnwùsì, àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà wájú wọn sọ pé wọn ò ní interest, wọn ò lè ever ní interest níbo because ẹni tó ní ìjókòó ti dúró ó ti wà uncertain. Ọmọ òrìṣà ni. Gbogbo nǹkan tẹ́ máa ń sọ pé all those ẹ̀yin àròjinlẹ̀ all those gbogbo ẹ̀yin fans. Ìrírí ni bó ṣe pọ̀ káàkiri nìyẹn nílẹ̀ Yorùbá.
tá a bá tẹnu bọ̀ ilẹ̀ máa ṣú. Kò sílùú tẹ̀ tí ní rí àwọn sáà yẹn nípa iwin àbí ọ̀rọ̀ nugi àbí ní Ọ̀pọ̀ Ìlú nígbà tí wọ́n fẹ́ ṣe títí Ọ̀pọ̀ Ìlú títí tó lọ sí Ìjókòó Ọ̀tà yìí, títí Ìjókòó Ọ̀tà tá à ń sọ̀rọ̀ nípa yìí, Ìjókòó Ọ̀tà wá sí Alágbolé lọ sí Bẹ́gà, ọ̀nà tí a ní wọ́n Ògùn State tí a bá ń dọ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé nígbà tí àwọn òyìnbó yẹn tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ńgbà náà, àwọn òyìnbó tó wá tó ń ṣiṣẹ́ yẹn, ibì kan wà ní Ọ̀pọ̀ Ìlú tó ń pè ní Ìdí Ìrókò. Ìrókò yìí èmi bá nígbà tí mi dọ́pọ̀ Ìlú, mo bá tí wọ́n ta gbàjá mọ́ díẹ̀ báyìí ní gbàjá funfun, ọ̀já funfun náà ró mọ́ díẹ̀. Ṣé ẹ mọ̀ pé nígbà táwọn òyìnbó yẹn dé, wọn à lọ consult anybody, wọn ò lọ bá babaláwo tó wà ládùúgbò, wọn ò sì lọ bá àwọn ológbòni tó wà ládùúgbò. Fún ara wọn ni wọ́n wá sí di igi yẹn, wọ́n dẹ̀ communicate pẹ̀lú igi yẹn, wọ́n dẹ̀ padà. Ìdí lọ tí wọ́n máa padà wá báyìí pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n ti ń fáwọn lọ, wọ́n kàn fi ibẹ̀ yẹn nìkan lẹ̀. Tẹ́ bá lọ wo Ìdí Ìrókò yẹn lénìí, ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà tán ti ń ṣiṣẹ́ lọ. Because nígbà yẹn wọ́n láti tu igi yẹn kí wọ́n tó gé níbi tó ọ̀nà gbà kọjá ní Ìdí Ìrókò. Ẹ lọ ọ̀rọ̀ tí mo sọ yẹn tó bá fẹ́ mọ̀, tó fẹ́ get fact nípa ẹ̀, lọ sí Ọ̀pọ̀ Ìlú ní Àgbàdo Lógùn State, boundary Lagos Ogun State. Lọ sí Ọ̀pọ̀ Ìlú, béèrè pé bó náà ń pè ní Ọ̀pọ̀ Ìlú, lọ́bẹ̀ wọ́n á fi Ìdí Ìrókò yẹn hàn ibi tí wọ́n ti wú ìrókò jáde. Kọ́ wá béèrè lọ́wọ́ wọn pé gbọ́ dágbà tá a fẹ́ wú ìrókò yìí, kí làwọn ìgbésẹ̀ táwọn òyìnbó yẹn gbé, àwọn Chinese yẹn gbé. Wọ́n mú àgbò funfun wá àti ọtí lọ́ọ̀dù, àgbò funfun àti ọtí lọ́ọ̀dù. Bẹ́ẹ̀ mo ti mọ̀ pé òyìnbó náà máa pa ẹ̀jẹ̀ sínú ọtí. Òun ni wọ́n fún igi yẹn kí wọ́n tó gé. The next thing wọ́n ti igi yẹn wo. Ẹ lọ confirm ọ̀rọ̀ tí mo sọ yìí, àwọn yẹn kúkú wà lọ́pọ̀ ìlú dọ̀la. Ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ béèrè. Bó ṣe rí káàkiri ilẹ̀ Yorùbá nìyẹn. Ní 1980 or 1978-80, nígbà tí wọ́n fẹ́ mú iná wọ Ọba Àgùn, igi ìrókò mẹ́ta kan bẹ nílùú Ọba Àgùn tó ń pè kan ní wọ́n pè kan ní Olúmọ́kùn, Adémọ́kùn àti Ògúnmọ́kùn. Mo ti fẹ́ ṣe program lórí kìíní ìrí, but àsìkò tí ń tó bọ̀ náà ni. Olúmọ́kùn, Adémọ́kùn àti Ògúnmọ́kùn, ìrókò mẹ́tẹ̀ẹ̀ta yìí inú ìgboro jìngùnjìngùn Ọba Àgùn ló wà. Ibẹ̀ dẹ̀ ni kíní power line máa gbà kọjá, iná tó máa wọ̀lú, ibẹ̀ ni ó gbà kọjá. Nàbà ni iná ò ní dọ́ba Àgùn kíníkan. Àwọn tó ṣiṣẹ́, àwọn kọ̀ǹtrátọ̀ tó ṣiṣẹ́ bá Ọlọ́ba Àgùn gbà yẹn, bàbá dẹ̀ wà láyé. Nàbà ni kíní ni ò ní jẹ́ kí iná ṣe é ṣe o. Bàbá ní kò ní ṣe é ṣe kẹ̀. Táwọn èèyàn náà wà fún un kí ìlú ó lè dàgbàsókè ni. Lẹ́ẹ̀fì mọ̀ pé àwọn bàbá wa try gan. Wọ́n mọ̀ pé àwọn kíní yìí tí ń bá wa ṣe papọ̀, kí wọ́n onímọ̀ sọ̀rọ̀ nípa ilẹ̀ tútù. Ìlú tí wọ́n bá tú àwọn kíní yìí ò ní bá wọn ṣe ń bẹ̀. Wọ́n ò dojú ìjà kọ yín ní ìlú yìí, ò ìsídà kó tú tàbí kí nǹkan bẹ̀ ó bàjẹ́. Torí ẹ̀ ní àdúgbò tẹ́yìn bá ti bá ká gbẹ́bọ́ sórí ta, tẹ́yìn bá ká máa gbé tútù síta, àdúgbò bẹ́ẹ̀ ṣòro ó gbé kéèyàn fi dé èèyàn láyé. Àwọn èèyàn ó máa dààmú ládùúgbò yẹn. Ẹni àdúgbò tẹ́ bá dé, tẹ́ ẹ̀ bá ti máa bá bí ẹbọ lórí ta, tẹ́ ẹ̀ bá ìpèsè níta gbangba, àdúgbò yẹn ṣòro gbé o. Ẹni tí ò bá tọkùnrin ò lè gbàdúgbò yẹn. Àṣírí mo gbọ́ yìí lẹ́ ń gbọ́ lẹ́nu mi lónìí. Torí ilẹ̀ Yorùbá la wà. Nínú GRA Ìkẹjà ẹ bẹ́ bọ́. GRA n'Ìkẹjà ní Tóyìn Street, tẹ́ ẹ lọ sí custom ẹ bá ẹ bọ́. Oríta lámẹ́rin tí ń bẹ láàrin Allen ẹbọ ń bẹ ń bẹ. Tí wọn ò bá máa tú Èkó ò ní da tó dà yẹn, tí wọn bá máa tú Èkó sẹ́dọ̀ pé kò da tó dà yẹn ni. Ẹ fẹ́ fi compare àwọn ìlú tí wọ́n ti tù, ìlú tí wọ́n ti ń pànìyàn káàkiri ní Kánò, ẹ fẹ́ fi wọ́n wé Èkó. Kò possible. Ìṣẹ̀dálẹ̀ ti wá ní. Àwọn ará Amẹ́ríkà lè máa tù wọ́n lè nílànà míì tó fi communicate pẹ̀lú ìṣẹ̀dálẹ̀ ti wọn. Bọ́lọ́dọ̀ tí wá táwa mọ̀ nìyẹn, táwa fi communicate. Èèyàn kan ò wá níwá pé ìmọ̀ sí tiẹ̀ pé ẹ stop ẹ̀ kò dáa. Tí Yorùbá ń tọ́gbọ́n resist nìyẹn pẹ̀lú àwọn ẹlẹ́sìn, èyí tó ń dọ́gbọ́n mú wá nìyẹn. Ẹ lọ wo àwọn ọdún tó gbẹ̀sìn, ẹ lọ wo ayé ìlú wọn. Ṣé bí Ìlọrin nu progress mélòó ló wà lú Ìlọrin?
ìtẹ̀síwájú mélòó ní bẹ́ẹ̀ lọ́rin ṣé lọ́rin lè fara compare ṣòwò Ọ̀ṣun state tán ṣẹ̀dálẹ̀ ń jò ní ṣe fẹ́ fi Kwara state wé Ọ̀ṣun tán dálẹ̀ ń jò ní nínú development ẹ fi compare ara wọn ìlú tán bá ti ń tù ẹ má fi compare ìlú tí wọ́n ti tù o àṣírí ńlá abẹ́lẹ́ gbọ́ lẹ́nu mi lénìí ẹ lè fi Ìbàdàn ẹ lè fi wé Kaduna láéláé ó yàtọ̀ síra wọn ntí Ìbàdàn rí ẹ lè fi wé Kaduna so àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ síra wọn gidi gan gbogbo olú tí wọ́n ti tù resources mélòó náà rí mbẹ ẹ wá wọ àwọn ọdún tí wọ́n ti ń tù ibẹ̀ ní resources Nàìjíríà wà ibẹ̀ lówó Nàìjíríà wà tá a bá ń sọ̀rọ̀ IGR bẹ̀lẹ́ ti lè rí àwọn olú tí wọ́n yẹn ṣe nǹkan kan yìí tí wọ́n bìlíìfù pé Ọlọ́run ló yanjú ọ̀rọ̀ àwọn tí wọ́n mú nǹkan ṣe báyé wọn tí wọ́n pátì ẹ fi wọn kọ bẹ sálàáfíà ìjọba lu wọn àwọn kankan tẹ gbọ́dọ̀ gbé sínú làákàyè nìyẹn so gbogbo àwọn kíní iná nídi ìtọ́jú wọn ò déédé wà Ọlọ́run fúnra rẹ̀ tó dá wọn sínú atẹ́gùn náà fẹ́ ká máa kẹ́ wọn ni ká lè bá a máa rí oore wa gbà lọ́wọ́ wọn ò déédé wà o èèmọ̀ sí Elédùmarè ni bó ṣe rí nù so ẹ lè fa àwọn ìlú ìwé ìlú Ìjẹ̀bú tí wọ́n ti ń tù sẹ́fẹ́fẹ́ ọmọ Ìjẹ̀bú wé ọmọ lúbọmí ní Nàìjíríà ni ọmọ tó bá bí ń Jẹ̀bú sẹ́fẹ́ fi wọ́n wé ó yàtọ̀ síra wọn o ẹ má jẹ́ gbọ́ àrọ́tàn yín jẹ ó yàtọ̀ síra wọn dáadáa káàkiri bílẹ̀ bọ́lọ̀ ń ṣẹṣẹ tó lẹ̀ Yorùbá nìyẹn bá a dẹ̀ ṣe máa lò lọ́nu tá a bá lọ bẹ́ẹ̀ tá a fẹ́ dàbí àwọn ará Kaduna àbára Saudi ìyà tí ń jẹ wọn Kaduna tí wọ́n fi ń fẹ̀mí ṣòfò lójoojúmọ́ yóò máa ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa náà ìfẹ̀mí ṣòfò ní jìnnà àṣírí bẹ̀lẹ́ gbọ́ lẹ́nu mi lénìí àwọn nǹkan kan tó pamọ́ nípa ètùtù tí mo sọ fún ìjọ́ kìíní àná àmọ́ mọ̀ fẹ́ mú kèsì yẹn wá nítorí nínú nǹkan tí Yorùbá fi ń ṣagbára ní ètùtù wà a gbọ́dọ̀ mọ sọ̀rọ̀ lọ́bẹ̀ ń gbogbo gbà so nǹkan àmọ́pamọ́ ni a ní sọ̀rọ̀ lọ́bẹ̀ púpọ̀ ibi tá a máa fàdàgbàrọ̀ ètò yìí rọ̀ sí rèé títí tá a fi mọ mọ́kọ̀tún ètò mi wá lórí ìkànnì yìí èmi tí ń tòótọ́ bàbá àṣà